owó rélùwéè látẹ̀kọ́ lọ síbàdàn. Bí rélùwéè àwọn ọmọ Buhari bá bẹ̀rẹ̀ iṣẹ́, 3,000 sẹ́gbẹ̀rún 5 làwọn èèyàn ó máa fi wọkọ̀ yìí látẹ̀kọ́ lọ síbàdàn. Èyí ni pé kò sẹ́ni tí yóò wọ rélùwéè débàdàn látẹ̀kọ́ tàbí kó wọ̀ ọ́ láti ìbàdàn wá sékòó bí ò bá lẹ́gbẹ̀rún 3 lọ́wọ́. Ní gbogbo ayé, rélùwéè lọkọ̀ àwọn òṣìṣẹ́ nítorí pé ó rọrùn, a sì máa kérò púpọ̀ lẹ́ẹ̀kan. Rélùwéè a máa díṣòro àwọn èèyàn kù gan-an ni, nítorí òun kì í ní gòsìlò tàbí kó ní jàǹbá rẹpẹtẹ bíi mọ́tò. Lára ohun tó mú àwọn ìlú ńlá ayé yìí ga, ojú ọ̀nà rélùwéè àtàwọn ọkọ̀ ojú irin tí wọ́n ń lò lò. Àwọn orílẹ̀-èdè kéékèèké tí wọn kò tó Nàìjíríà rárá ni wọ́n lọ́nà rélùwéè tó dára. Nítorí ẹ̀ ní tírélà àtàwọn ọkọ̀ olépo kò ṣe ń pààyàn tàbí dá súnkẹrẹ fàkẹrẹ táwọn èèyàn yóò fi máa lo wákàtí 5 sí 12 lójú ọ̀nà kan sílẹ̀. Nídìí èyí, àwọn èèyàn tí wọ́n gbọ́ pé Nàìjíríà ń múra ọ̀nà rélùwéè níṣe nínú wọn ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan, pẹ̀lú ìgbàgbọ́ pé tó bá dé, ìrọ̀rùn yóò mú báwọn èèyàn wà. Ṣùgbọ́n ní báyìí, ìrọ̀rùn wo ló fẹ́ wà nù kéèyàn fẹ́ 3,000 wọkọ̀ látẹ̀kọ́ síbàdàn? Tàbáwọn èèyàn yóò mú ohun tí wọ́n ń wí ni. Béèyàn bá fẹ́ sáré lọ síbàdàn kó bọ̀ páà, ìyẹn ni pé àfi tó bá lẹ́gbẹ̀rún 6 lọ́wọ́. Nítorí pé owó ìlú làwọn èèyàn yìí ń ná, àti pé ọ̀pọ̀lọpọ̀ owó aráàlú ni wọ́n ti kó jẹ. Wọn kì í mọ̀ pé ará ni aráàlú, àti pé ọ̀pọ̀ èèyàn wà nílùú tí wọn kò fojú rí ₹1,000 láàrin ọ̀sẹ̀ kan. Nítorí pé wọ́n rò pé báwọn ti ń rówó náà ni gbogbo èèyàn rí. Èyí ni kò ṣe jẹ́ kí wọ́n láàánú àwọn èèyàn ìlú rárá. Nígbà tíjọba bá gbé rélùwéè kalẹ̀ tó ń gbẹgbẹ̀rún 3 lọ́wọ́ àwọn èèyàn látẹ̀kọ́ síbàdàn, bó bá wá járàlú ló ní rélùwéè yìí ńkọ́? Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ìdánilójú wà pé rélùwéè náà yóò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe o. Tàbí kì í ṣàwọn ọkọ̀ alùgbàgbà tí wọ́n ń dákúdájí sọ́nà yìí náà ni wọ́n lò ní. Ìjókòó yín kẹ̀ẹ̀kan o, tó bá jẹ́ Buhari ló pàṣẹ bẹ́ẹ̀, bó sì ṣe mínísítà ni, kò sẹ́ni tí ó ṣẹgbẹ̀rún 3 látẹ̀kọ́ débàdàn nù rélùwéè o. Ẹyẹ àtúnkìní náà ṣe kíákíá o. Ó ṣojú mi kò rò nìyí nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.